Àwọn agbébọn agbésùmọ̀mí tún gbèsè wọn dé o. Àyà kò wọ́n gbé ìṣe wọn wọnú ọgbà ilé ẹ̀kọ́ fásitì aládàáni Conference University of Science and Technology tó wà nílùú Kogi. Kódà àwọn ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Kogi fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé lóòótọ́ ni àwọn agbésùmọ̀mí agbébọn yìí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 24 gbé nínú ọgbà ilé ẹ̀kọ́ ifásitì Conference University of Science and Technology KUSTEC tó wà ní ìjọba àbílẹ̀ Àdàvì tó wà ní ìpínlẹ̀ Kogi. Ṣàdédé ní alẹ́ ọjọ́ ajé ni àwọn agbésùmọ̀mí agbébọn yìí ya wọnú ọgbà ilé ẹ̀kọ́ fásitì yìí. Wọ́n rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kàwé ní àwọn yàrá akẹ́kọ̀ọ́ oríṣi mẹ́ta. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè pàápàá. Níbẹ̀ ni ìbẹ̀rù bojo ó ti bá àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kàwé fún ìgbáradì ìdánwò wọn tó máa wáyé ní Ọjọ́bọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi Williams Aya sọ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ o, ṣùgbọ́n nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Lọ́kọ́jà lánàá, ó ní pé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 24 gbé ṣùgbọ́n àwọn ti rí àwọn 14 gbà nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí. Ó wá ní pé àwọn òṣìṣẹ́ aláàbò ilé ẹ̀kọ́ fásitì yìí náà gbìyànjú o, wọ́n dúró ṣùgbọ́n agbára wọn kò ká. Báwo ni àwọn agbébọn agbésùmọ̀mí ṣe wọnú fásitì? Níbo ló gbà wọlé? Ọ̀nà bo ló gbà? Àti wípé kí gan-an ló fẹ́ fàwọn ọmọ tó jí gbé yìí ṣe? Ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé yìí tó jẹ́ obìnrin tí wọ́n ti rí gbà padà, ó ní pé jẹ́jẹ́ àwọn làwọn jókòó táwọn ń kàwé àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí ìbọn ń ro kanlá lókè. Àwọn wò ó pé àbí wọ́n ń ṣeré ni, ṣùgbọ́n nígbà tó máa yá wọ́n rí i pé ọ̀rọ̀ yìí kì í ṣeré mọ́ o. Eléyìí ti di ẹni orí yọ òdìlé. Oníkálùkù ti mú eré, wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo. Wọ́n ní pé ńgbà tí wọ́n rí àwọn 14 gbà, àwọn tó kù ni wọ́n kó lọ o, ṣùgbọ́n bá ṣe ń kó wọn lọ náà ni wọ́n yìnbọn sókè. Wọ́n wá ní pé àwọn 14 tí wọ́n rí kó padà yìí ni wọ́n rí padà láyọ̀ àtàlàáfíà ní igbó kan tó wà lẹ́bàá Ọbájánà níjọba àbílẹ̀ Lọ́kọ́jà. Àwọn òṣìṣẹ́ aláàbò sọ pé gbogbo iṣẹ́ làwọn ń ṣe lọ́wọ́ o, káwọn bá rí i pé gbogbo ọ̀rọ̀ yìí òun ló wá sí ò nílùú tó lọ́ba tó níjòyè. Arán ọmọ lọ ilé ẹ̀kọ́ kó lọ kàwé, ìbọn ló tún fi ń jí wọn gbé. Bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá máa láwọn ń ṣèwádìí, ìwádìí ń lọ lọ́wọ́ náà ni. Kò sí wàhálà o, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ ráwọn ọmọ tó kù gbé dé láyọ̀ àtàlàáfíà. Láti ìlú Kogi, ẹ jẹ́ ká tẹsẹ̀ kan dé ìjọba àbílẹ̀ Àgàtú ní ìpínlẹ̀ Benue, níbi táwọn agbébọn kan náà yìí náà ni tí wọ́n ti yìnbọn pa àwọn èèyàn 11 níbi tá a ti rí aláboyún kan tó diwọ́ disẹ̀ sínú. Obìnrin yìí jọ́ láwọn ní pé o, òkú àwọn èèyàn 11 yìí tó jẹ́ wípé aláboyún kan wà nínú wọn, àgbàlagbà ọkùnrin àti àwọn ọ̀dọ́ 5 òun ló ti rí, ṣùgbọ́n àwọn 11 ni wọ́n pa, àwọn 5 lọ́rọ̀ kú wọn gbà, àwọn 7 ló ṣì ń wá tó àti mọ̀bí tó kù wọ́n wà báyìí. Àwọn sójà, ìyẹn àwọn ikọ̀ ọmọ ogun orí ilẹ̀, wọ́n ní gbogbo nǹkan tó bá gbà làwọn máa fún un, àwọn máa sa apá àwọn kí wọ́n bá gbé wọn lọ sí ìtẹ́ tó máa sìn wọ́n. Alága ìjọba ìbílẹ̀ Àgàtú Yakubu Ọ̀chẹ̀pọ̀ sọ pé lóòótọ́ òun ni wọ́n pa àwọn èèyàn yìí o. Wọ́n ní jẹ́jẹ́ àwọn èèyàn yìí ló wà nílé ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ òbọ̀n. Àṣé àwọn agbésùmọ̀mí tí àwọn sójà ti kọ́kọ́ lé kúrò òun ló padà ló bẹ̀rẹ̀ sí ní wùwà burúkú yìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ náà SP Catherine Anene sọ pé òun ò tí ì gbọ́ sọ́rọ̀ yẹn, òun dẹ̀ mọ̀ pé bóyá lóòótọ́ òun ló ṣẹlẹ̀. Ṣé yẹn ń jẹ́ ọ̀rọ̀ ṣá? Ẹni tá a gbójú okùn lé kó jẹ́ ní agbá, ẹni a ní kó kíni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Odindi agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Benue sọ pé òun ò tí ì gbọ́ sọ́rọ̀ yẹn bẹ́ẹ̀. Ó ti ráwọn òkú 5 kó wọlé, àwọn tó kù lókù tí wọ́n ń wá kó bá rí ibi tó máa sin wọ́n sí, kó bá wọlé sùn lọ bá Elédùà tó ṣẹ̀dá wọn. A bẹ́ẹ̀ rí i pé nǹkan ń ṣẹlẹ̀, nǹkan ń bẹ lóòótọ́ o. Kédùà kó má jẹ́ kí nǹkan burúkú kó jálù wá. Àmì àṣẹ. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe
plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà beans flour èrè gbẹrẹfun rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó yellow pap ògì pupa onígbẹrẹfun gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish ẹja àrọ̀ gbígbẹ lábẹ́ ìmọ́tótó ni Top Farm ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng Top Farm Foods think food think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi